أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله أن عينه أيتم أيك هل أو كتل جامع كن فيكون جعل بولالا من الشيطان طاغوت الرجيم يا نور 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 الأنوار كن فيكون جامع بولالا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد في العالمين إنك حميد مجيد. Aki Ọlọ́run. Gbogbo wa tó bá ń bẹ pẹ̀lú mi tọ́lọ́run ara rẹ̀ tí ò tí sùn dákun bá mi pariwo Allahu akbar lẹ́ẹ̀mẹ́ta. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Ihun tó dájú tó sì fi ná lájú lọ ni kó bára wa sọ̀rọ̀ Ọlọ́run ọba ká sì máa rí àmì yẹn, àmì sísọ ọ̀rọ̀ Ọlọ́run lára èèyàn. Ihun tó fi ń jẹ́ ọmọ ènìyàn lára èèyàn nu. Ẹni tẹ́ bá wá bá sọ̀rọ̀ Ọlọ́run ọba àlékí ọlá tẹ́ bá wá rí changes nínú life ẹ̀ tàbí ẹ̀ rí changes nínú ayé rẹ̀ bíá nínú iṣẹ́ rẹ̀ ni àbí nínú ilé rẹ̀ ni àbí nínú ìrìn àjò ládùúgbò ni ẹ wá gbá ẹni yìí ti ń yàtọ̀ kò sí nǹkan méjì tó yẹ kẹ́kí lára ẹni yẹn kọ́ ló yẹ kẹ́kí Ọlọ́run ló yẹ kẹ́kí lára ẹ̀ o. Torí pé tọ́lọ́run ò bá fún létí ìgbọ́ ìjẹ́sí ó lè gbọ́ ohun tó fẹ́ gbọ́. Àṣẹ Ọlọ́run yìí ló wá tóbi lára gbogbo àwọn tó bá mọ̀ pé Ọlọ́run yìí sì tóbi lára rẹ̀ tí ò sí tó tóbi tó sọ yìí pé Allahu akbar. Allahu akbar. Àwa tààrà Ọlọ́run ọba akí àyànfẹ́ rẹ̀ Ànábì Muhammad Rasulullah. Akí gbogbo àwọn ẹni Ọlọ́run látọrí bàbá wa Maulana Sheikh Jami KUNFAYEKUN BULALA. Akí bàbá Sheikh Alhaji Ibrahim Niyas. Akí bàbá wa Maulana Sheikh Ahmed Tijani. Akí bàbá wa Sheikh Abdul Qadir Jiyali. Àwa kí gbogbo àwọn ẹni Ọlọ́run tó ti lọ Ọlọ́run bá yọ́nú sí gbogbo wọn. Bismillah kul huwallahu fún gbogbo wọn. Alhamdulillahi 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 rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Kí la mú wá fún ra wa lénìí òun náà ni pé a fẹ́ bára wa sọ̀rọ̀ àṣírí lábẹ́ àdúrà. Ṣé àwọn pé tọ́pìkì tá à ń mú bọ̀ náà ni pé kí là ń pè ní àdúrà. Àwọn kan wá ló lè dènà àdúrà. Lára àwọn nǹkan tó lè dènà àdúrà mọ́ wa lára òun náà làwa fẹ́ máa ṣàlàyé fúnra wa yìí. Tọ́pìkì táwa mú wá fún alábẹ́ ni pé tá tiẹ̀ ní mùnáfìkì gan. Àwọn kan tí ń dínà àdúrà nìyẹn. Ta ni mùnáfìkì? Ta ni mùnáfìkì? Ṣé ó ń bẹ lára èèyàn àbí kò sí lára èèyàn? Ṣáà ọkùnrin lẹ́ni yẹn wà ní àbára obìnrin? Ṣé mùnáfìkì á máa bẹ lára ọmọdé ní àbára àgbàlagbà? Ṣé mùnáfìkì á máa bẹ lára àfáà ní àbára jọ̀mọ́? Ṣé inú ìlú tá à ń gbé gangan òun ló ń jẹ́ mùnáfìkì? Kí ló tiẹ̀ ń jẹ́ mùnáfìkì gan-an? Kí l'Ànábì wa Muhammad wá sọ nípa mùnáfìkì? Ọ̀rọ̀ tàbí bára wa sọ lélẹ́yìn nìyẹn. Tó bá ní kí ni ìtumọ̀ mùnáfìkì? Ìtumọ̀ mùnáfìkì òyìnbó Ànábì wa Muhammad dáadáa. Ìtumọ̀ mùnáfìkì ni pé ẹni tá a lè pè ní mùnáfìkì òun lẹni tí Ọlọ́run ò sí ní ara rẹ̀. Ẹni tọ́lọ́run ò ṣe kí ni? Tọ́lọ́run ò sí ní ara rẹ̀. Lọ́nà wo lọ́lọ́run ò fi sí lára rẹ̀? Torí pé a ní ìgbàgbọ́ pé tí ìgbàgbọ́ bá ti jábọ́ fún gbogbo nǹkan ti tán lára rẹ̀. Ẹni tí ìgbàgbọ́ bá ti ṣe kí ni? Tó bá ti jábọ́ lára rẹ̀ Ọlọ́run ọba ara rẹ̀ náà ti jábọ́ náà nù. Gbogbo ẹ̀yin bàbá wa la kí Ọlọ́run má jẹ́ àwa ẹ̀yin tí o. Àsìkí gbogbo ẹ̀yin ìyá wa náà látòkè délẹ̀ Ọlọ́run má jẹ́ àwa ẹ̀yin tí. Mo kí gbogbo lé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Ìtorí ọjọ́ tó ti lọ ló jẹ́ ká ọ̀rá ṣe bẹ́ẹ̀. Àwa bẹ́ẹ̀ bára wa sọ̀rọ̀ kí là ń pè ní mùnáfìkì? Kí là ń pè ní mùnáfìkì? Ìtumọ̀ mùnáfìkì ni pòkì. Bùkì. Ọmọ ìyá kèfèrí. Kí wá là ń pè ní kèfèrí? Aláìmọ̀ kan tí ó dẹ̀ ṣetán láti nímọ̀. Aláìmọ̀ kan tí ò ṣetán láti nímọ̀. Àwọn onímọ̀ wá fi mùnáfìkì wé odò tí ó ṣàn tó dá dúró bí omi adágún. Èmi àti ẹ ti mọ̀ ipa ìsàn ni ó padà fi ṣe lójú kan náà. Odò tó bá ń ṣàn ẹ̀fọn ò kí ń sábà kún lọ títí.
odò tí ò bá ṣọ̀lẹ̀ fọ́n máa ń fi ilé ayé rẹ̀ ṣe bùgbé. Allahu akbar. tó bá ń bẹ pẹ̀lú mi pariwo Ọlọ́run ọba dáadáa. Allahu akbar. kò bá dáa kó mọ́rọ̀ yìí lò lénìí torí pé tọ́pìkì tó wúwo ni mo mú wáyìí àmọ́ akọ̀rọ̀ra sọ ní ráńpẹ́ ni torí tá bá ní ká kẹnu ẹ̀ mùnáfìkì pọ̀ nù ayé o kódà láàrin àwa tá à ń kírun tá à ń sin ọlọ́ọ̀bá ni mùnáfìkì pọ̀ sí jù. Allahu akbar. torí gbogbo ọjọ́ tó bá ti ń tako èèyàn kan lẹ́ẹ̀gbẹ́ rẹ̀ mùnáfìkì ni ẹ́. Qul ya ayyuhal kafirun. o ṣeun àfáà. La abudu man ta'budun. o ṣeun wàlá antum abiduna ma abud. Wala ana abidu ma abaditum wàlá antum abiduna ma abud. Lakum dinukum waliyadi. àbá ṣe gbìyànjú léni ni tá a fà lónìí màá wá fi sọ̀rọ̀. Allahu akbar. àbá ṣe bí wọn fẹ́ kó ṣe máa ṣe nu. àmọ́ ká tó wá lókè ó ká tó lóhun tá nàbí wí ẹ jẹ́ ká kọ́kọ́ sọ èdè tá a gbọ́ ànábì wa Muhammad. ànábì ní ahibuli arabiyyata lisalasi li anni arabiyyun wal qur'anu arabiyyun wa kalamu alu jannati fi jannati arabiyyatu. ànábì ní pé nífẹ̀ẹ́ àwọn Lárúbáwá nítorí nǹkan mẹ́ta tí ò ń bẹ pẹ̀lú mi báyìí ọ̀nà nífẹ̀ẹ́ àwọn Lárúbáwá nítorí nǹkan mẹ́ta. àkọ́kọ́ nítorí pé òun ànábì jọ ọmọ Lárúbáwá. Al-Qur'ani tá fi ń bára wa sọ̀rọ̀ Lárúbáwá ló fi kọ́ wa kalamu alu jannati fi jannati arabiyya. ànábì ní kọ́rọ̀ tá a tùjọ máa sọ tó bá jẹ́ bí gàdìgàm ó bá jẹ́ babaláwo kò jẹ́ Christian kò jẹ́ mùsùlùmí kò jẹ́ kínní kan èdè tí gbogbo ó padà fi pàdé Ọlọ́run ní Lárúbáwá. ìdí tí Lárúbáwá fi ná lánàá ìwọ tó bá ti wá lọlé kí o tó ti gbọ́ Lárúbáwá dẹ̀ tó ti mọ kí o dẹ̀ tó mọ Kùránì kíkà dẹ̀ ó máa rọrùn fún ẹ gan. sori ìwọ tó lọlé kí o tó ní lọlé kí o tó sáńlé kí ìwọ sáńsà tó ń dájọ́ sí ìwọ tó sáń kíláàsì àti ìwọ tó ti rán lọlé kí o sẹ́yìn tó bá wá nígbà yẹn tó bá wá fẹ́ sọ lábá àwa máa kọ́ ẹlẹ́nu bẹ́ẹ̀ tó ń kí lòlò ní ló fi dákéèyàn kéwú nù orí wa ò ní takò wá o. àmọ́ lábẹ́ bẹ́ẹ̀ ń pè bí tá a lọ ta ni mùnáfìkì gan-an. lápẹ̀ nínú ni mùnáfìkì. ẹni tá à ń pè ní mùnáfìkì wá tẹ́tí kò gbọ́ báyìí wá tẹ́tí kò gbẹ́ ní tá à ń pè ní mùnáfìkì. àkọ́kọ́ ẹni tá a lè pè ní mùnáfìkì òun ló ní kèéta. oníkèéta. tẹ́tí kò gbọ́ dáadáa ẹni tá a lè pè ní mùnáfìkì àkọ́kọ́ bẹ̀ ní oníkèéta. alábòsí èèyàn. alábòsí. aládàájẹ tán sẹ́nu ara rẹ̀ má fẹ́ jẹ́ kẹ́ni kejì yó. Allahu akbar. lára àwọn mùnáfìkì nù o. alábòsí olójú kòkòrò a máa bẹ lára mùnáfìkì ìdí tó fi jó rí bẹ́ẹ̀ kódà òpùrọ́ a máa bẹ lára mùnáfìkì. apẹ̀gàn ẹni oníkèéta a máa bẹ lára mùnáfìkì. àwọn kìíní tá a bá ti wá ní lára ajásí pé àwọn nǹkan ya máa dínà gbígbàdúrà lára ọmọ ènìyàn. Allahu akbar. kí ló ń ṣètánú ọmọlàkejì ẹ fún? ó da fẹ́yàn lẹ́gbẹ̀ẹ́ rẹ ṣó ti rọra rẹ pín pé kò lè dá fún ìwọ mọ́ ni. má rọra rẹ pín ẹni tó da fún lẹ́gbẹ̀ẹ́ rẹ ó lè padà fa sábàbí tí ó fi gbé ẹ ga. ẹ jẹ́ àjókòó dáadáa kó o tẹ́tí kó o gbọ́ mi yé dáadáa. ó lè padà ṣe kí ni ó lè padà fa sábàbí tó já sí pé gbígbàdúrà máa lọ tíkọ́tíkọ́ lára ẹ̀dá. ó dáná tó bá rọ ẹ lójú. dídáùt tí ọkọ ń dáùtù ìyàwó rẹ̀ pé ṣó lọ bẹ àdúrà ṣá ṣó lè ṣàdúrà fún mi kádúrà mi gbà ṣá òun ló fà tádùn ọkọ òfin gbà. dídáùtù ìyàwó náà lára ọkọ rẹ̀ pé ọkọ mi ń jí lóru ṣàdúrà ó ń ṣe kíni gan ṣàdúrà ilé ìgbàlẹ̀ mi lórí ṣá ṣó lè ṣe òun ló fà tí tìjábà àánú ọlọ́run òfin wọlé tọ̀ ìyàwó náà. dídáùt ìjà àfà tí ọmọ ń ṣe tó bí ń dáùt pé ṣé lè là àfà tí ó ti tọ́ àfà ni kí ló mọ̀ kí ló lè ṣe òun ló fà tálísìkì náà fi sá fún òbí. dídáùt ọmọ náà lọ́dọ̀ òbí ń pé ṣé bàbá mi tọ́ àfà ni ṣèbí ṣéwù ní Sulaiman Faruku ṣéwù ní bàbá wa Abibu Mẹ́gà ṣéwù ní ṣéwù wa bàbá wa Mọ̀láṣẹ́ Olúkọ́ ní kí mọ́tà BULALA àbábá tẹ̀mí ò tí tọ́ ẹ̀ dídáùt nǹkan yìí
lára bàbá rẹ̀ òun ló fàtẹ́ gbogbo tí bàbá rẹ̀ bá tọrọ fún lẹ́yìn kò ní jẹ́ kó hàn lára rẹ̀. Allahu akbar. yorùbá nàbí wa Muhammad dada. Alaihi wasallam. ṣe ti rí àmì tàbí dá mùnáfìkì mọ̀ gbogbo ẹ̀yin tẹ́jọ́ mọ́lé kí pátá ẹ lísìn sí àwọn ọ̀rọ̀ yìí dáadáa ó máa wúlò fún yín gan o gbogbo ẹ̀yin tẹ́sí jẹ́ ìyá ẹ lísìn sí àwọn kìnnì yìí dáadáa torí pé Ramadan la lè fi kó gbogbo yín jọba yìí tí Ramadan bá lọ tó àlẹ́ ni wá sí wa kẹ́lómi wa tẹ́lómi bá náà níyà tiwa ọkọ ẹ̀ ó máa sọ fún pé kí ló ń lọ ṣe ṣé ní Ramadan la wà ní àbó ṣe ìranù lọ ọkọ ẹ̀ lómi ò sọ bẹ́ẹ̀ fún. ẹ̀kọ́ tó wáyé kó léra rẹ̀ lére ni pé Ramadan ọdún yìí èrè wo ni mo rí jẹ́ ń bẹ̀ tó wúlò fún mi èrè wo ni mi ò rí jẹ́ bẹ̀ tó bọ́mọ mi lọ́wọ́ ohun tó yẹ kó kálukú wá lẹ́nu. torí pé ipò mùnáfìkì yẹn ìwọ tó ti ní ìgbàgbọ́ tó bá múra re tó bá tẹ̀lé ọ̀rẹ́ mùnáfìkì ni aṣọ ìgbàgbọ́ tiẹ̀ náà nù. ọ̀rẹ́ tí ò ní kan ṣe tí ò rí Ọlọ́run sìn ìwọ dẹ̀ ti ń sin Ọlọ́run ọba ìsìn Ọlọ́run ọba tí wọ́n ń sin Ọlọ́run ọba lọ́wọ́ yẹn tó bá fi lè tẹ̀lé ọ̀rẹ́ ó lè jẹ́ táìmù tago méjì bá lò ní ọ̀sán pẹ̀ wàá dẹ̀ máa kí létà náà jásá lọ kí ẹni tó bímọ wàá máa kí létà díẹ̀ tí ó fi máa dà sọnù lọ́wọ́ rẹ̀ níwọ̀n. ẹ ṣì ọ̀rẹ́ ẹ̀sìn ẹ má ṣì ọ̀rẹ́ mùnáfìkì gbogbo ẹni tó bá ń bá rìn pátá láyé fura sí wò ó ń pẹ́ táìmù tó ń bá lágbájá ìrìn kí ló ṣètù nínú ayé rẹ̀ tó bá jásí pé àfa kan ló ń tẹ̀lé fura sí tó bá jásí pé èèyàn kan ló ń bá ṣe táìmù tó ń bẹ nìyẹn sí yẹn kí ni ìgbésí ayé rẹ ṣe rí lákòókò náà. bó lè ṣe dáa. ṣé ipò mùnáfìkì ló ń bára rẹ ṣó ń burú sí fún ẹni àbọ̀bàjẹ́ ẹlòmíì ti bìnrin pé tóun bá ti náwó lọ́wọ́ ń sìn báyìí ẹni tó ń gbà fún yẹn sì kò ń ṣèyàn nu owó kọ́ torí pé ojú ò padà ti owó lọ́jọ́ kan tójú ò bá ti owó lọ́jọ́ kan ẹ wọlé ayé tá a lò lẹ́ni bàbá ojú ti owó débi ń pé a tún fowó rówó Ọlọ́run máa fún àtìjú sínú ayé wa o ojú ti owó débi pé a tún fi owó bẹ̀bẹ̀ owó ìwọ tó fẹ́ gba 10,000 naira wà á tún máa bẹ̀bẹ̀ pé ṣé àyọ 5,000 naira ẹ wo bí tí yẹ̀yẹ́ dé lára owó nínú ayé àṣojú òní tí Ọlọ́run lára ọmọ ènìyàn gbogbo ẹni tó bá ń sin Ọlọ́run táṣírí rẹ̀ ń tú ẹ lọ wádìí dáadáa Ọlọ́run ọba ní fìyà jẹ tó bá jẹ́ aládùúrà káyé máa pẹ̀gùn ẹ kọ́ dá yẹ̀yẹ́ rẹ lẹ̀ àdúrà tó ń ṣe òní jẹ́ kójú tiẹ̀. àmì tàbí dáàmú náà bì kí mọ̀ ní pé má gbára léèyàn ẹni tó gbára lé ó mọ́nú rẹ̀ àìmọ́nú rẹ̀ yẹn ó mọ̀ bóyá ó fẹ́ràn rẹ̀ àbí kò fẹ́ràn rẹ̀. ẹ wá wo qualification tí Ànábì wa Muhammad tó fi qualify mùnáfìkì èèyàn alábòsí èèyàn oníkéèté èèyàn onílara èèyàn ẹ wo tànàbí fi qualify ẹ. wàkọ́lá nàbí yìí. kọ́lá nàbí sallallahu alayhi wa sallam. Ànábì tí kí àtọ́lá ń bẹ fún ó sọ báyìí wípé. ayatul munafiki. ayatul munafiki. Ànábì wa Muhammad ní àmì tá a fi ń dápò kí èèyàn mọ̀. salasu. Ànábì ní mẹ́ta ni o mọ́ léèní kò fi sọ́wọ́ sí kó má fi jẹun àṣírí tá a fẹ́ sọ fún ẹ léèní tó o bá ti lè mọ̀ gbogbo tó ń dínà ìgbésí ayé rẹ tí ò jẹ́ kọ́nà láàfin ẹ òun ló máa mọ̀ léèní. ẹ wo bí ta ti gbé tọ́pìkì ẹ wòye ta tírìtì lánàá wòye ta tírìtì ń jẹta wọ́n á máa lọ mú lẹ́yọ kọ̀ọ̀kan tó bá délé lẹ́yọ kọ̀ọ̀kan kó wọ́n á máa lọ fi iṣẹ́ lo ìgbésí ayé rẹ wà á pọ̀nà aláàfin ẹ. ayatul munafiki salasun. àmì tá a fi ń dàpọ̀ kí èèyàn mọ̀ tá a fi ń dẹni bí mọ̀ tá a fi ń dóní kéèta mọ̀ oníláre èèyàn mọ̀ tá a fi ń dàmọ̀ mẹ́ta ni. ìsà àdásà kásábà. ìsà àdásà. ìsà àdásà kásábà. ìsà àdásà tí irú ẹni bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ kalẹ̀ kásábà irọ́ lẹ́bàá bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ti ń sọ̀rọ̀ fún ẹ tó ti rí pé irọ́ ti pọ̀jù fún lọ dákun yẹra fún kó má kó bá yé rẹ fura sọ̀rọ̀ yẹn gbogbo ẹni tó bá ti ń fi irọ́ lo ìgbésí ayé ẹlòmíín bẹ òun kọ́ ló ní mọ́tò o mẹkáníìkì ni o
yóò wá kó sáṣọ yóò wá máa gbé lọ kí tani mọ́tò mo ṣe rà ní la ilaha illallah òun kọ́ ló naṣọ aṣọ ọ̀rẹ́ rẹ̀ ló wọ̀ o yóò wá kó sáṣọ ẹ̀ ó dùn rí lára rẹ̀ tani ni mo ṣe rà ní tàbí kẹlòmí lọ sí boutique àwọn ọmọ lọ wọ gbàṣọ wò lẹ́yọ kọ̀ọ̀kan àwọn lọ wọ àwọn àyàfi ya fọ́tò àwọn apòsẹ̀ sọ́la nígbà olórí aṣọ yìí 55,000 naira mo rà 70,000 naira mo rà 80,000 naira mo rà 90,000 naira mo rà irú ẹ̀ níbẹ̀ ẹ wá ń padà lọ wádìí wá ń gbé dundun tó ń sọ irọ́ ni irú ẹ̀ dábẹ́ má bà mí. ìsà àdásá kásábà gbogbo ẹni tó bá ti ń bá ṣe láyé tó bá ti fi rọ́bẹ̀ ṣe yẹra fún yóò bá yẹrẹ jẹ́ ó àwọn èèyàn sí tó sọ ti sùn. Allahu Akbar. bí ọlọ́wọ́ bá tóbi dáadáa má sùn lákòókò yìí rárá lé nǹkan tí ó ṣiyẹ́ lóore ó gbọ́ mi yé wọ́n á bí ẹ́ léèrè lọ́jọ́ kan pé kí ló fàyè rẹ̀ ṣe o kí ló dé tó já sí pé irọ́ ló fi lólé ayé ànábì sí ni kúlù lè akọ́ wọ́n làwọn ká náà mọ́ rẹ̀ bó tilẹ̀ wù kí ọ̀rọ̀ náà kóró tó sòdodo kú lórí òdodo ó dájú kó mú irọ́ láàyò kò fi ṣe iṣẹ́ nu ayé rẹ̀. ìsà àdásà kásábà. gbogbo ẹni tó bá irú ẹni bẹ́ẹ̀ àmì tàbí dààmú náà fi kí wọn ìsà àdásà tí wọn níbẹ̀ bá sọ̀rọ̀ kalẹ̀ tàbí nǹkan kan ṣẹlẹ̀ wá pé wá sọ sí kásábà irọ́ ni ó pa. Allahu Akbar. gbogbo ẹni tó bá ti ń kọ́vé èèyàn pẹ̀lú irọ́ wàláyà àmì tàbí dààmú náà fi kí wọn nílọ fúra Ànábì wa Muhammad sọ bẹ́ẹ̀. wa iza wa'ada akhlafa. wa iza wa'ada akhlafa hala ila lẹ́gbọ́n náà bá tóbi. ọ̀rọ̀ yìí le bàbá ọ̀rọ̀ tó kà sí ó le ọ̀rọ̀ yìí kódà ó le màá padà tún jẹ́ ká tuntun tọ́pìkì yẹn sọ. wa iza wa'ada akhlafa gbogbo àmì ẹlẹ́ẹ̀kejì tó fi ń dáàmú náà fi kí èèyàn mọ̀ tó bá fẹ́ mọ̀ òun ni pé gbogbo ẹni tó bá ti ń ṣàdéhùn pátá yóò yapa àdéhùn ẹ̀ wá ìzà wàhádà tó bá ṣàdéhùn fún ẹ àkàràfà yóò jàǹbá rẹ̀ yóò yapa àdéhùn gbogbo ẹni tí ò bá ti ní àdéhùn múná fi kí èèyàn ni. ẹ̀rí báwo gbogbo ẹni tí ò bá ti ní àdéhùn wọ́n náà lọ jókòó fún ẹ lọ́mọ tó ń pè ládéhùn lápèjúwe boyfriend and girlfriend ó ṣèlérí fún pé màá fẹ́ sílé ni ìwọ níyàwó mi màá fẹ́ sílé ni ó ti ṣàdéhùn fún ọkọ rẹ̀ ti balẹ̀ ó wá lóyún tán tàbí nǹkan kan wá ṣẹlẹ̀ tán ó wá lọ fẹ́ ẹlòmíì ò fẹ́ mọ́ ó ti jàǹbá àdéhùn ẹ̀ kò lọ́ fi kéde ẹ̀. àbí ó ṣèlérí fẹ́yàn ó ẹ gbọ́ mi yé ìtumọ̀ kíní yẹn ni kẹ́ ẹ máa lé túmọ̀ rẹ̀ kẹ́yìn náà lè bá ṣàǹfààní bẹ́ẹ̀. wá ìsáwádà tàbí òṣèlérí fihàn pé màá fún ẹ ní owó tó bá ti dọ̀la tó o bá wà màá fún ẹ lóúnjẹ tó bá ti dọ̀la gbogbo tó bá ti jẹ́ ìlérí tó bá ti ṣe fẹ́ gbẹ̀dú kó má déhùn ẹ̀ṣẹ̀ gbogbo ẹni tí ò bá ti ná déhùn àmì tá fi ń dáàmú náà fi ké mọ̀ nínú ayé ni ó dọwọ́ ẹnì kankan wa ká fàdéhùn kún gbọ́n tá a bá ṣe ká ṣe kí ni ká fi àdéhùn kún gbogbo nǹkan tí a bá ń ṣe tó bá ti ṣàdéhùn pé pẹ̀lú ògọ́lọ̀ mò ń bọ̀ wá rí pé o má déhùn yẹn ṣe kó débẹ̀. wá ìzá wa'ada akhlafa tó bá ti ṣàdéhùn pé mò ń bọ̀ wá ṣe kí ni kò má déhùn ṣe ò ń ṣeré ó mọ tó kàn filẹ̀ rántí ẹ. wá ìzá wa'ada akhlafa. wá ìzá wa'ada akhlafa níjọ́ tó bá ti ṣàdéhùn nǹkan gbogbo kéwù kódà kó ṣe omi lásán ló kéjù òun ló fi jásí pé kínní ihun tó ba ọ̀pọ̀lọpọ̀ márèdì jẹ́ láyé ọ̀rọ̀ yìí ni. níjọ́ tó ń ṣèlérí fẹ́yàn lọ́wọ́ bàbá wa àmọ́ wo omi ń bẹ lórí tébù àṣẹ tó tọ́ mi ò sí ẹ wá ṣèlérí fúnra yín I love you my life without you is not complete my kìíní kan ẹ wá ṣe tán lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ wá ní òun gbẹ́ngbẹ́ mi ẹ wá tún jọ pín omi yẹn mu. Allahu Akbar. ó wá padà yá tán ẹ wá fẹ́ra yé mọ́ tọkọ bá gbọ́tọ̀ lọ tíyàwó gbọ́kọ̀ lọ ẹ padà ní pọ́blẹ́mù lọ́jọ́ ọ̀la. tàbí ẹ wá gbé Kùránì tàbí inú létí Kùránì wà ẹ wá ń ṣèlérí fúnra yín olúgbòhùn tó tọ́ Kùránì ò sí láyé. ṣẹ́rí báwọn ibi tó kún ti ń jẹ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmínú
tó bá ti wà pẹ̀lú èèyàn bóyá pẹ̀lú ìyá rẹ ni àbí pẹ̀lú bàbá rẹ ni ọkọ rẹ ni aya rẹ ni ọ̀rẹ́ rẹ ni ṣọ́ àdéhùn ṣe wọ́n ṣàdéhùn. àdéhùn tágbára ò bá ní ká má bọ́mi ènìyàn ṣe. wọ́n àdá àkìláfà. ó jẹ́ ṣàdéhùn fún pé tó bá wá ọ́ fún ní ilé tó dé tó rí lé fún. ó jẹ́ ṣàdéhùn fún pé tó bá dé láti ìlú òkè ọ́ nu omi ojú rẹ̀ nù tó fún ní iṣẹ́ tó dé tó sọ́dọ̀ ọmọdọ̀. Allahu akbar. jalla jalalu. àmì ni. Allahu akbar. ẹ jẹ́ àmúra àkìláfà. má ṣe ìlérí fẹ́yàn má ṣàdéhùn torí pàmì tá a fi ń dá pò kí èèyàn mọ wájú ọlọ́mù náà fi kí èèyàn mọ wájú ọlọ́mù ni pé gbogbo ẹni tó bá ti ń ṣàdéhùn tí ò bá ké mú ṣẹ kò kí èèyàn ni kí ló dé tó ṣèlérí fọkọ rẹ pé ò ní ṣe nǹkan yìí mọ́ tó dẹ̀ padà ṣe lẹ́yìn. ó sọ fún ó ní ọ̀rẹ́ yìí mi ní bá rìn mọ́ kí ló dé tó ṣe ń bá rìn ó ti yá pàdé hùn kí ló dé tó ṣèlérí fáfá rẹ pé ó máa kírun tó kí mọ́ ó ti yá pàdé hùn tó bá sì ti yapa ẹ̀ṣẹ̀ ń bọ̀ lórí àfi kó o padà lọ pé àdéhùn yẹn. wọ́n ìzá wà àdá àkìláfà. kí ló dé tó ṣàdéhùn pẹ́sẹ̀ ló fi rìn délé ó wá ní ẹ̀lò mo wàláhì tàlẹ́sùn lẹ́dílá ìlà wa ẹsẹ̀ mo fi rìn bọ̀ ẹsẹ̀ dẹ́kọ́ ó wọ mọ́tò ni o wàláhì wàá padà fẹsẹ̀ rìn. Allahu akbar. wàá padà ṣe kí ni wàá padà fẹsẹ̀ rìn òun làbá fi ní wà ìzá wàhádà àkàlàfà tí wọ́n ẹni bẹ́ẹ̀ bá ṣàdéhùn fi yàn àkàlàfà yóò jà mẹ́yàn. wà ìzá túmínà kánà. wà ìzá túmínà kánà ọ̀gá bá tán ẹ parí wa níbi wa Muhammad ọ̀rọ̀ parí tán. wà ìzá túmínà kánà. ọ̀rọ̀ parí tán ìgbésí ayé ẹ̀ bá dàrú tán. wá ìzá tún mìíràn tẹ bá tún wá gbára lé káànà yóò jàmbá yín. ní ẹ̀yin bàbá wa lè Yorùbá lè fi ní ẹ̀rẹ́ ni tí ó yẹ ká fẹ̀yìn tì ẹ̀gún ló mú lọ́wọ́ àtúwá ní ká bá a mọ́ra pé ká tún wá dì mọ́ àṣegbára ló fi ṣẹ̀gún. òwe bẹ̀ ni pé bánú sọ má bẹ́ẹ̀ dà sọ má gbára léèyàn. òun ni mọ̀lánà tí òjábì fi máa ń kọ́ wa lẹ́ẹ̀kan pé agídí àánú sùúrù àgọ̀ ìwà tó bá lè wùsọ̀ tà rẹ ni kò wùsọ̀ rẹ̀ rẹ̀ torí mélòó mélòó ọ̀rẹ́ ìní tó dára dé tẹ́jọ́ ń ṣe kọ̀ríkòsù tí ó padà dọ̀tá rẹ lọ́la tó bá wá dọ̀tá rẹ lọ́la tó gbogbo àṣírí tẹ́jọ́ sí ẹ̀pọ̀ lára yìí ni ó padà tú síta mélòó mélòó ọ̀tá tó wá mú lọ́ta tó jẹun rẹ̀ tí ó padà dọ̀rẹ́ rẹ lọ́la tẹ́ pé ipò tó wá lérò pé kò lè gbé ẹ sí yóò wá gbé síbẹ̀ yóò tún wá jù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin bá nàbí wa Muhammad ẹ̀yin bá nàbí dáadáa ẹ wo ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí ànábì wa Muhammad sọ ọ̀rọ̀ tá a sọ táwọn èèyàn bí ṣeré yìí ó dìgbà kẹlòmí tó mọ tó ṣe òun à ń sọ irun tí yóò jẹ káyè rẹ tó torí pé ọ̀pọ̀ ẹlòmí ọ̀rẹ́ ẹlòmí ò gba ọṣẹ ẹlòmí ò gba kẹfù lẹ́bu ẹlòmí ò gba kẹfù lọ́ṣẹ àbí ẹbu tàbí pé gbà ló wẹ̀wé odò ọ̀rẹ́ ẹlòmí ò gbà bẹ́ẹ̀ o iná tí ń jó ẹlòmí àtúnṣe lásán lọ́rẹ́ ẹlòmí gbà kí ni mo ní ọ̀rẹ́ ẹlòmí gbà àtúnṣe lásán wá bíra rẹ lérè ṣé òkò ń gbọ́ wá sí dànù ní àbúfẹ́ mo lò tó bá wá rẹ́rìn tó ń ṣeré tá à ń sọ wá sàbó ń jáná sí tí ò ní tó àbó ń ṣeré pẹ̀lú ẹ̀ you are doing yourself ò ṣe mí. learn what you support to learn mọ nǹkan tó yẹ kó o mọ̀ kò sẹ́sìn tó ná látó Islam kò dẹ̀ ní sí kò sí ẹ̀sìn tó ná àlùbáríkà tó Islam gbogbo ẹni wọn sọ kò dẹ̀ ní sí tó bá wà náà lọ sí gbàgbọ́ bí lórí gbogbo nǹkan tó bá ka bíbélì dáadáa ó bẹnu bíbélì tí ọlọ́run kan ti ròyìn ànábì wa Muhammad bẹ́ẹ̀ Isa tó jẹ́ ọmọ Mariam ọmọ Maria òun kan sọ pé tó ń bá lọ́tọ́ ẹ̀dá kan ń bọ̀ lẹ́yìn òun bẹ́ẹ̀ ni ó ní tẹ̀dá náà bá dé òun kan ó máa jẹ́ Muhammadu àmọ́ àmì tẹ́ fi mọ ẹni tí mo sọ ẹni pé tó bá dé ẹ̀sìn àjòjì ní ògbé dání wọlé wá
kí wá lè ṣàjòjì tó ń sọ ẹ̀sìn Islam ó wá bára rẹ nínú Islam ẹlòmíì wá ń ṣeré kò mọ Islam ẹ pàdé ẹlòmíì ń ta gan ẹ pò ṣe pé ṣé ọmọ ọjọ́ dẹ̀ lélẹ̀ ọmọ ọjọ́ tó ń pa ń lé rádaràdá ọmọ ọjọ́ tí ò máa rá tọ́jú rádarèdèrèdè ṣé Islam ní ká máa rìn ọ̀bùn ni ọmọ ọjọ́ ọmọ mùsùlùmí tẹ́ ń bá nípò bí tí ò yẹ kẹ́ ẹ ti rí àwọn ìdí tàbí sọ pé mùnáfìkì ló wá pọ̀ jù lábẹ́ mùsùlùmí nù òun kírun ní kò má jẹ́ mùnáfìkì òun kírun ní kò má jẹ́ ẹlòmíì máa rò kù ó wọ ní wọ́n ṣáṣí bọ̀ lórí wọn tó kírun lọ́wọ́ ni orí wò lágbèjà wò díẹ̀ orí wò kíní kan wò lára tó bá rẹni tó ń ṣe píríọ̀dù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó bèrè ẹgbẹ́ rẹ̀ ṣe píríọ̀dù lẹ́gbẹ̀ẹ́ má yẹ̀yẹ́ rẹ̀ wàá lọ mú aṣọ rẹ̀ wàá dáàbò ni tàbí kó bàṣírí ẹ̀ ò ní tú síta pé kí ló dé ojú ẹ̀jẹ̀ ti yí lára ẹ wò yí lára kéèta òun là nẹ́bì fi ní tó òun ló fi dá sí pé ìrun tá à ń kí ìwà tá à ń wù òun ló ń dènà ìrun wa tí ò jẹ́ kí ìrun wa gbà òun kírun ò ní wà kí ni kókó ó ẹ̀yin yóò bá nẹ́bì dáadáa òun kírun ò ní wà àwọn òpònú kan bẹ mo mọ̀ pé wọ́n ló pònú ni mo mọ̀ ṣe kí ni òpònú ni wọ́n ẹ bá mi wí lápapọ̀ dáadáa kí n gbọ́ kí lórí kì í tí mo pè wọ́n bóyá wá ponú ọ̀fọ̀ fún gbéra àbí wọn ò ponú ẹ̀gbọ́n sìn ẹlòmíì ó tún máa sọ yí pé inú èmi tí mi ò kírun inú mi mọ́ jù wọ́n tó ń kírun lọ́sẹ̀ fún pònú ni bàbá ṣé kò ṣe pònú bẹ́ẹ̀ náà sì ni wọ́n tó tún kírun náà tó tún ní inú rẹ̀ mọ́ ju inú kẹ èmi tí mò ń kírun tí n bá níwà mo ṣe àṣìyàn Ọlọ́run àgádáradá wà innaka ala khuluqin azim ìwà lọ́lọ́ fi ròyìn ànábì ìwà lèèyàn kọ́kọ́ máa ń jogún kó tó jogún ẹ̀sìn ẹlòmíì ti sùn pariwo ànábì dáadáa jẹ́ sáré tàn mọ́lẹ̀ ẹ̀bẹ̀ fún ẹ kó gbọ́yé ìwà lèèyàn máa ń ní kéèyàn tó nẹ́sìn tápẹ́sì lànàbì kọ́kọ́ introduce sáwọn èèyàn ni wọ́n ní Lárúbáwá kan sọ̀rọ̀ kan nígbà tó rí wọ́n wọ́ àwọn mùsùlùmí ó ní òun dúpẹ́ pé òun ti ń ṣe ẹ̀sìn Islam bọ̀ wá òun ti mọ ànábì wa Muhammad síwájú kóun tó mọ àwọn ọmọ mùsùlùmí ní kí ló dé ó ní torí pé tápẹ́ òun kọ́kọ́ mọ mùsùlùmí tóun kọ́kọ́ mọ ànábì ni látara ìwà rẹ̀ ni òun ò ní ṣẹ́sì Islam ẹ má jẹ́ àparọ́ ìwà burúkú pọ̀ lọ́wọ́ àwọn ọmọ mùsùlùmí òdodo ò ní ká má sọ̀hún. ihun tọ́lọ̀ sì fi ìròyìn ànábì ni wà ọ̀rọ̀ wa yíya báyìí ẹ̀yin bá lélẹ̀ ẹ máa bèèrè ayé lẹ́yìn pé ṣe níwà nulẹ̀. mo níwà nulẹ̀. wàláhì tàlá ẹ̀sìn wọn lẹ́dí ilà wà ìyàwó mi máa ń gbàdúrà pé kọ́kọ́ ẹ̀ travel ìyàwó mi ò ń gbàdúrà pé kọ́kọ́ ń wà lé torí mọ̀ pé tó bá ti wà lé báyìí wàhálà dé. màá bọ́ gbé kò mọ̀ kọ́kọ́ gbé mọ́. bẹ́ẹ̀ náà sì ni ṣé ohun tó da ni kí ìyàwó wa máa banújẹ́ tá a bá fẹ́ wọlé ìyàwó ẹ gbọ́dọ̀ lè mí ṣe pé ẹ ló di àṣẹ kò tí ì tọ́kọ wálé ni máa bọ̀ wálé my sweetheart olówó orí mi àyànfẹ́ mi èyí kú mo wó èyí bá niwé èkó rọ́lá lẹ́bàá pé wọ́n máa kì í àwọn wanu orí àwọn ọkùnrin náà wà máa wú pé àwa ló ń kí la ilaha illallah ẹ̀yin yóò bá Ànábì wa Muhammad ìwọ ìyàwó bíra rẹ léèrè ṣé ṣòro ló jẹ́ fọ́kọ ẹnu lé ni àbí dùnú ọkọ mi ò gbàdúrà kí ìyàwó ẹ tètè ní a ní ọ̀rẹ́ a ní ìyàwó mi ìjọ òun ti lọ kí mọ́mọ́ gbẹ̀yìn mọ́mí ẹ̀ ló ń sọ yẹn o wà lọ kí wọn nígbà tí ìjọ gbẹ̀yìn pọ̀ ìjọ tọkọ bá padà wálé ìjọ Sunday a ní ìyàwó mi ò lọ àsàlátọ̀ ẹ̀ níbi lọ ni ṣé ẹ̀ níbi lọ tó wọ́n mọ̀ pé ẹjọ́ làwọn àtòṣúlẹ̀ ṣáà máa lọ
kódé owó tí ò yẹ kó fa tún fún ó lè ní ṣé kò ń rẹ kó ṣe fàájì jáde ni gbà mú fún ẹ ṣe fàájì ṣé àwọn ọ̀dọ́ rẹ kàn lọ òun ṣàfẹ́ nísìnyí ìwọ tó bá ti jẹ́rú obìnrin bẹ́ẹ̀ ló lé wàláhì mùnáfíkí ni ẹ gbogbo àdúrà tó bá ń ṣe òun yá gbàdọ́ sẹ́yìn gbà ni. lọ níwà ìwà gángan lẹ̀sìn ìwà ló gbé ẹ̀sìn ro ìwà gángan ló pẹ̀sìn Islam gbogbo àwọn ọmọ ọ̀rọ̀ yà lù wá ṣáwa náà níwà torí pé pàtàkì jùlọ ọmọ sísí ìwà lẹ́wà obìnrin kò sí bó ṣe lè dùn rí tó kò sí bó ṣe lè fáyìn tó kódà kó fáyìn débi pé ká máa kọlu mọ́tò ká máa kọlu gbogbo tó o bá ti níwà sàn ẹ̀ òbúlẹ́wà dandan ni kò bu ẹ kó fèsì ni ṣé dandan ni kò bá etí rẹ kó dá padà dandan ni kò da oúnjẹ tó fẹ́ jẹ nù kí wọn náà dẹ kò bìnrin kò mú mi gbọ́nà kò yílé wọn lórí ó ń bẹ nínú obìnrin mi níbi tí wèrè wà lórí ẹ̀dì tó wà tó kẹ bá jọ ń fa wàhálà omi gbọ́nà ló máa dà lórí ọkọ ẹ̀. ẹ lọ sọ́sìpìtù kẹ lọ wo ni wàláhì mi ò ṣeré o bàbá Abdulhakeem ó ń ṣẹlẹ̀ o. alákùnrin àyẹ̀kọ́ torí kò wà tọkọ ẹ jà ìtọ̀ ìdájí tó tọ̀ láwọn gùdùgùdù ó sì dẹ̀dọ̀ lọ́kọ lórí. mo ti rí obìnrin kan rí tọkọ rẹ̀ ṣẹ́ kí ni oògùn ẹ̀fọn yìí olómi snapper ó dẹ̀ ń bù sínú oúnjẹ fọ́kọ ẹ̀ díẹ̀díẹ̀ ẹni tí mò ń sọ yìí sìn ó wà ní kẹjà báyìí sìn bí ọkù bí ayóye ibẹ̀ ló wà báyìí. ó dẹ̀ ti ń ṣe bọ́ nígbà tá àṣírí máa padà tú ọ̀rẹ́ kan lórí ti sábà bí yẹn kò wá rí kí ìwọlé ó wá ní kó tiẹ̀ lọ ojú wíńdò pé bí ó ń dáná ní ojú wíńdò bó ṣe rí ibi tó tún sí tá a sí díẹ̀díẹ̀ tó ń bò sí díẹ̀díẹ̀ bó ìdìbí tọrọ lọ́pàdé nìyẹn. ọwọ́ abí léèrè ó lóun tí ń bù sí bọ́ sí ọdún kẹsàn-án rè. ọlọ́run nífẹ̀ẹ́ àbáyọ ọkọ ti bàjẹ́ tán ó mọ isi pílẹ̀sì ọmọ ẹ̀ tó bá dẹ̀ ní kankan ṣe báyìí òun ló máa bá pe dókítọ̀ lọ́wọ́ bá ṣe kinní kan. ó dẹ̀ ń ta sínú oúnjẹ ẹ dákun ṣé obìnrin rere nìyẹn tó bá dẹ̀ máa sọ wọn á ní ọmọ mùsùlùmí kí ló sọ lọ wá tá wá ìwà ti sọnù ṣẹlẹ̀ yìí ìyá wa pàtàkì jùlọ ẹ̀yin tẹ̀sẹ̀ ṣe wà lójú ọ̀nà pé ilé ọkọ lẹ́sìn wà tẹ̀sẹ̀ ń jádùn bẹ̀ ni ẹ má jẹ́ káyọ̀ pọ̀ da orin nù mọ́ yín lọ́wọ́ ọkọ yóò ń ṣẹrù yín gbogbo obìnrin tó bá ti sọ fún ọkọ ẹ pé jẹun tó kó palẹ̀mọ́ olórí bú obìnrin ni. olódò òrè ní ká má sòun òun sọ fọ́kọ ẹ àti pé jọ jẹun àti pé ó dájọ́ wá sọ pé ẹ jẹun tó palẹ̀mọ́ wàláì kóbìnrin yẹn fi odò ayé ẹ̀ ṣiṣẹ́ tí ò bá mú àárẹ̀ kò ní rèrè jẹ kọ́kọ́ ẹ máa palẹ̀mọ́ fún ẹ tàbí wàá mú dalẹ̀ wàá jí láàárọ̀ balẹ̀ mi mo ti ń fọṣọ ilé mú dalẹ̀ kẹ́ gbálẹ̀ nù lẹ́nu ẹ ọ̀tọ̀ ní kó hun ọkọ láti ṣe pé ìyàwó mi ṣe lè lọ́wọ́ jẹ́ nǹkan ṣe jẹ́ ìrànlọ́ ọ̀tọ̀ ní ìwọ kọ́ ló sọ ihun tó dalẹ̀ ọkùnrin mi ìrù lélẹ́yìí o kí ẹ̀rìn tọkùnrin mi fún obìnrin mi jùlọ dalẹ̀ ẹ̀rù òun ò dẹ̀ ká kún ó wò pé kí ló wà bẹ́ẹ̀ òun fọbọ́ lọ́wọ́ jẹ̀mbá tẹ́bẹ́ẹ̀dì jẹ̀jẹ̀ òun kọ́ ṣe pẹ̀lú ìfẹ́ ìjọ tí ò wá gàgà ṣe níyàwó di pa balẹ̀lẹ̀ mẹ́tì sùn jù náà ojúṣe ń tẹ́ máa ṣe ẹ̀ ṣe. gbogbo obìnrin tó bá ṣe bẹ́ẹ̀ dákun torí tọ́lọ́ àti tàbí lọ stop ẹ̀ tó bá wọn kọ ẹ láti ṣe ó lè fẹ́ ẹ ní ju bẹ́ẹ̀ ṣe tó bá dẹ̀ fẹ́ gba nǹkan kan àbó fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ ọkọ rẹ tàbí fẹ́ ní kó bẹ́ẹ̀ ṣe nǹkan fi ìtẹríba àtọ̀rọ̀ àpọ́nlé sọ. La ilaha illallah èmi ti rí obìnrin mo ti rí obìnrin ọ̀rọ̀ tí mò ń sọ yìí òde kan la lọ tó ti ṣẹlẹ̀ bá a ṣe kúrò ní programu ẹ̀ tó tà ń bọ̀ wá dára ẹ̀ ti báyìí àwa wa mọ́tò tí a fẹ́ gùn níbẹ̀ náà ni ìyàwó ẹ̀ ti sọ fún ọkàn pé balẹ̀lẹ̀ mi ṣé o ti fíìlì gáàsì yẹn ìyẹn ni mo ti fíìlì gáàsì kẹ ìyẹn wà wọn pé ó wá tún fọwọ́ gbà báyìí pé ṣé o mọ̀ pé tala wa ni ìyẹn ni ṣé o ṣe ń ṣe ni
wàláì ẹ mọ tọkọ yẹn ṣe ó gba etí ẹ ní títì lẹ́sẹ̀kẹsẹ̀ ó gba etí ẹ ó dẹ̀ pọ̀ ọ̀kadà ó dẹ̀ lọ mo wá ń sọ fún ọláṣẹ́wò yẹn ẹgbẹ́ ọláṣẹ́wò ẹ wo nǹkan ọláṣẹ́wò ni ó ní kó tiẹ̀ máa ràn lọ́wọ́ náà kò yẹ kó sọ kìíní yẹn ń kó bọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin gbogbo tọkọ rẹ bá ń ṣe fún ẹ ní private inú ilé rẹ má bọ́ rẹ kọ̀kọ́ sọ tó bá dàrú mọ́ ẹ lọ́wọ́ ìwọ tó ń gbà fún 1000 naira lówó oúnjẹ ọ̀rẹ́ tẹjọ́ mi òun gba 200 naira òye wa bèèrè lọ́yẹ̀ pé èlò ló ń gba ọkọ tèmi lẹ́yìn pé ó bá nu jẹ lé tán 1000 naira ló ń fún mi nínú wọn 200 naira tí wọ́n sì gbà nínú ẹ̀ ló ti sọ́ọ̀gù fún ọmọ ló jẹ ó wá wọlé ìyẹn wọn dà 200 naira lọ́kọ tèmi fún oṣù ó wá ní orin dín ní ọkọ ẹ tó ń kọ́ alẹ́ ń ta tó ń kó kíní ọmọ ẹ tó ń ná dànù ta má dà fún má fà wèrè ìwọ náà wà wọnú lé ọkọ̀ kọ́kọ́ wọlé ní gbàrà oníkílà jẹ́ wèdè omi kanlẹ̀ pẹ̀lẹ́ ẹgbẹ́ lọ́wọ́ bá tóbi má bínú mo ṣe pé wá sí tèmi máa gbóná díẹ̀ jẹ́ kó gbóná lára rẹ káyé rẹ da bóyá pé àbádùn àfihàn ṣe sí mi lọ́la nígbà tí ó bá délé ó fẹ́ jẹ́ kí láásè ìyẹn bá tún dé ó ní ìwọ má bínú 1000 naira ló tẹ̀lé mi wọlé àmọ́ wà tìyàwó rẹ ìwà àtàwọn ọmọ ẹgbà 500 naira rẹ jẹ́ èmi náà lọ bí iṣẹ́ lọ́la 500 naira tá a bá máa ṣe pé ìjòwó lò láyà nìyẹn pé ṣé ìyá wèrè kí ni tẹ̀mí ẹ bá mú 1000 naira ṣe òun pé ṣòro ti bẹ̀ sínú wọnú lé yẹn bẹ́ẹ̀ ọkọ máa lọ bí iṣẹ́ láàárọ̀ ó lọ báyọ̀ nígbà tó lọ káàkiri tó lọ kíní kọ̀ọ̀kan rẹ ní ìyá lówó ẹsẹ̀ ló fi rìn lọ bí iṣẹ́ ẹni tó fẹ́ gbéṣẹ́ fún níjọ́ kìtọ́ ti jọ náà dẹ̀hùn iṣẹ́ yẹn bọ́ ọmọ lọ́wọ́ dákun gbéra rẹ sóbìnrin rẹ ní ẹni àbóbìnrin ìbànújẹ́ ẹjẹ́ àmúra rẹ ẹ wá lọ́mọ nǹkan kan ẹgbẹ́ ìyá yìí o ṣe rí ìyá tẹ bá jẹnu ní ọkọ pẹ̀lú dààmú tẹ bá rí bẹ́ẹ̀ ẹ lọ fọkàn balẹ̀ lé lórí ẹ jèrè ara yín ẹ tún jèrè àwọn ọmọ ẹ tún jèrè ọkọ obìnrin kan jíyà nílé ọkọ ó lóun jẹ́ lájẹgbẹ́ wà láìrọ̀ ni mo ti rí obìnrin tí ò bímọ nílé ọkọ ọkọ ẹ̀ wá fẹ́ ìyàwó yẹn wá bímọ bó ṣe bímọ ọkọ wa mọ̀ọ́mọ̀ máa fìtínà ìyálé pé kó lè bá a lọ bẹ́ẹ̀ ni ìyálé ó kúnlẹ̀ tí ọkọ bá fẹ́ jẹun ọwọ́ ẹ̀ ló ti máa jẹun omi rẹ̀ tó bá gbẹ̀mú lọ léwẹ̀ yóò kúnlẹ̀ síbẹ̀ pé àfi kọ́kọ́ dé kóhun tó wẹ̀ ó wá ń ṣe bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ fọdún méjì bẹ́ẹ̀ náà ni kò bímọ ọkọ wa ó wá dijọ́ kọ ọkọ wa fẹ́ wẹ̀ bóyá wá fẹ́ wẹ̀ nìyẹn ó ní kó bóun bomi lọ́sàn ó wá jókòó bóyá ìfẹ̀yìntì wá sùn lọ bí ìyàwó ṣe kúnlẹ̀ sí domi ẹ̀ títí di ìrọ̀lẹ́ ní ẹ̀dín nǹkan bí after 6 ẹ̀ gbọ́dọ̀ tóbi obìnrin mélòó ló lè ṣe tó bá lè ṣe máa jára ẹnu jẹ obìnrin mi ò lè bọ́kọ̀ ẹgbẹ́ mi lọ́léwẹ̀ òkìkí ò gbọ́dọ̀ tóbi ò gbọ́dọ̀ tóbi kò sáyè ṣẹ̀gbọ́rọ̀ obìnrin mi ò lè bọ́kọ̀ ẹ̀ gbomi lọ sí iléèwẹ̀ ẹ̀rí báwọn ó wá kúnlẹ̀ síbẹ̀ láti something 12 o'clock lọ́sàn-án ó dẹ̀ kúnlẹ̀ síbẹ̀ títí di aago 6 rọ̀lẹ́ nígbà tó máa kúnlẹ̀ síbẹ̀ tán ó ní nígbà tí ẹ kọ́ jí pé kóun lọ́tọ̀ ó kọ̀ bá ń bẹ̀ ni òun jí pé kóun lọ́tọ̀ ó kọ̀ bá ń bẹ̀ ni ìwọ ta ni ẹ ó ní èmi ni ìwọ ta ni ó ní èmi ẹwà tó mi ni ẹwà tó mi kí ló ń ṣe bẹ́ẹ̀ ó ní kò sí nǹkan méjì tó ń ṣe bẹ́ẹ̀ ẹni ń bá yín bomi síbẹ̀ ni mo wá ní kí n kúnlẹ̀ sí gbá àmọ́ àwọn tó fẹ́ yín dénú ni kọ́ má bàa gbọ̀gbọ̀kúgbọ̀ síbẹ̀ ni ọkọ ni ṣé ò ya wèrè ṣé ò ya wèrè láti aago 12 ló kúnlẹ̀ sí ìdí omi oníkọ́ bàdàn ọ̀tá wo lóní tó fẹ́ gbọ̀n nǹkan síbẹ̀ bọ́lẹ̀ ilé mi mo ní ṣe ni kó ṣe ẹ kó lẹ́nu ọ̀nà fún mi jáde ọkọ bá tún lọlé ó tún lọ bomi ẹ sára ó wẹ̀tàn nígbà tó máa jáde pé ọ̀rọ̀ tó ń sọ sí ó yẹ kó fi ìbínú kúrò ní ibi bẹ̀ ni nígbà tó máa jáde ó tún bá lórí ìkúnlẹ̀ mẹ́ ó ní ládùúgbò ọ̀rọ̀ tí mo sọ sí ẹ wọlé sìn ó dídé ó wá fàdé rẹ̀ bí ẹ ṣe gbà kí lọ́wọ́ ẹ̀ báyìí pé lọ nígbà tí ìyẹn lọ báyìí ó kọ́ gbèsè sókè ní ìwọ Ọlọ́run tó bá já sí pé ó sì ń jẹ́ Ọlọ́run láyé rẹ̀ tó ti kó Ọlọ́run láyé rẹ̀ oṣù tá a fẹ́ mú yìí mo fi àpapọ̀ gbogbo ẹ̀mí tó di orígun mẹ́rin àgbáláyé yìí mo fi bẹ̀ ìwọ Ọlọ́run ọba kò gbọdọ̀ mú ṣìdí ó gbọdọ̀ lóyún bó ìfi àṣẹ náà sóre fún nìyẹn
bó ṣe wọlé tọ́ra wọn nìyẹn o arábìnrin ò mọ́ṣù yẹn jẹ nígbà tó máa bímọ ọlọ́dẹ fún níbẹ̀rin. ó jèrè ìwà látara ọkọ ọkọ tún wá mú àwọn ọmọ yẹn ó wá gbé odidi Kùránì ọkọ gbàwẹ̀ odidi 21 days nígbà tó ń gbàwẹ̀ ẹ lọ́wọ́ ó ti gbàgbé ọmọ ìyàwó o látara ìwà ìgbéraga ìwà burúkú tíyàwó ní ó wá fi Kùránì yẹn súre fẹ́lẹ̀ dá àwọn ọmọ yẹn pé gbogbo ẹ̀dákẹ́dà tàbí nínú obìnrin lásàsí ni oṣó ni èmèrè ni òun gbà wọn tuntun wá dé sí pé agbára àkọ́kọ́ ni wọn gbọdọ̀ káyé kẹ́dẹ̀ gbọdọ̀ di olówó kẹ́dẹ̀ ọlọ́lá ó fi súre fáwọn ọmọ yẹn nínú gbogbo àwọn ọmọ ìdílé ẹ̀ pátá kò sẹ́ni tó lé àwọn ọbẹ̀jì bẹ́ẹ̀ nìyẹn bá látara ìwà ọ̀pọ̀lọpọ̀ wà mí wà tẹ́yìn obìnrin máa wò tẹ́yìn mọ́ pàwọ̀ ọkùnrin máa fi ń tẹ̀sítì yín ni ọ̀pọ̀lọpọ̀ wà mí wà tẹ́yìn máa wò tẹ́yìn mọ́ pọ́kùnrin mi fi ń dẹ̀ pápẹ́lẹ̀ fún yín ni má ní bí ejò bá ṣe gùn ló ṣe fẹ́ dáná ẹ̀ tó bá dáná ẹ̀ wá sun tí ò yẹ kó sun pẹ̀lú ẹ̀ ẹ̀yin ìyá wa mo bẹ̀ yín torí tọ́lọ́ àti tànẹ́bí ẹ má wò ìyà tẹ́ ẹ jẹ ẹ má wò tẹ́ ẹ bá wo ìdààmú àti wàhálà tẹ́ ẹ rí ẹ ní ṣeun tó lẹ́tọ̀ọ́ tọkọ ẹ bá fún ẹ lówó kó fi dáná tí ò bá tó yẹ tó yẹ kó fi dáná tó bá fi tiẹ̀ kún àlùbáríkà ló fi rà àmọ́ má jẹ̀mú bẹ̀ ni pé má fi sèrè gùn níjọ́ tó bá ti sọ pé ṣèbó wò mí mo fi ń dáná àbí wo ló ń bọ́ kọ́nulé ó wá sọ síta gbogbo àlùbáríkà tó fẹ́ ṣàtàwọn ọmọ rẹ ó lọ́nu ibi tọ́lọ̀ lọ parí iṣẹ́ yín sínú ó dọ̀wọ́ ẹnìkankan yín obìnrin rẹ máa ń tọ́jú àṣírí ọkọ ẹ̀ ṣe rí pé tàbá wá sọ́nsì gẹ́bí ohun tí mo fi bẹ̀rẹ̀ pé ara àwọn wo ni mùnáfìkì pọ̀ sí jù ẹ̀rì ń parẹ́ ẹ̀yin obìnrin ni ẹ̀yin obìnrin náà lè dáràn mo gbẹ̀mí ẹ̀ ara yín náà ló pọ̀ sí jù gbogbo ń ta kálẹ̀ náà ṣé kò tó ni ẹ̀yin lọ dáadáa tó dá ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́ àmọ́ obìnrin rere tó bá wá ń ṣàdúrà tó ń ké pé Ọlọ́run yóò wá là nínú ogun yìí kọjá ó dọ̀wọ́ ẹnìkankan yín ìwọ tí ilé rẹ bá tún dàrú tó ń gbóná mo tún bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ṣiṣẹ́ lọ wá yọnu ọkọ rẹ gbogbo àwọn ọkọ ẹ jẹ́ káà náà ṣe pẹ̀lẹ́ o ẹ jẹ́ àṣe pẹ̀lẹ́ gbogbo tó bèèrè bá ṣe kọ́ lọ́ fi ń béèrè o Ọlọ́run àwọn ọmọ fẹ́ ṣoore fọkùnrin mi èṣù wá wá tí obìnrin rẹ ṣe sábàbí ẹ̀ tí wọn náà bá ti wá bínú kọjá yìí orí tí wọn náà fẹ́ gbà wá bọ̀ gbogbo ọkùnrin gbọ́dọ̀ máa wo obìnrin ilé ẹ̀ léṣù tó bá ti ń wò léṣù ẹ̀ níjọ gbádùn orí kankan lọ ayé yín mọ́ iṣẹ́ èṣù náà ni ó máa ṣe lọ gbére àwọn gbọ́dọ̀ máa mọ̀ra wọn ẹ̀ gbọ́ lọ́wọ́ bá tóbi dáadáa ó dáná ta ló pọ̀ jù láàrin àwọn oṣó obìnrin ni àjẹńkọ́ obìnrin ni èmèrè ńkọ́ àwọn yìí náà ni ó yá ẹ sọ oríkì ọkùnrin kan irọ́ ni ọkùnrin ò ní nǹkan kan bẹ́ẹ̀ náà sì lọ́lọ́run kẹ́ wọn ẹ̀yin lè jẹ́ àjọkẹ́ àríkẹ́ àbíkẹ́ àṣàkẹ́ kí ló tún kù àjọkẹ́ àtọ́kẹ́ kí ló tún kù no obìnrin ò ń jábẹ̀fẹ́ obìnrin ò ń jábẹ̀fẹ́ àmọ̀kẹ́ àríkẹ́ máa dárúkọ oríkì ara rẹ̀ àmọ̀ pé ó ṣeun tábàtẹ̀ tí orúkọ àmọ̀ pé yẹn ó mọ àmọ́ ni nígbà táwa mo wá pé ọwọ́ àpá ó ti gbà pé lọ́fi wá pè ní àmọ̀ pé tábà tú àríkẹ́ gángan ẹ mọ wàhálà tá a ṣe ká tó rí nígbà tá a ẹ̀ṣẹ̀ wá rí pé má lọ mọ́ àwa ń kẹ́ ọ̀la ìsọ́ di àríkẹ́ àmọ̀kẹ́ ẹgbẹ́ ọlọ́run bá tóbi ṣe rí àmọ̀kẹ́ tá à ń sọ yìí àmọ́ ni o àmọ́lé lórí nígbà tá a mọ́ títí tá a fẹ́ pa àgbẹ̀dọ̀ jẹ́ kí lè gíràn àwa kẹ pẹ̀lú ẹ̀ kíkẹ́ táwa ga sọ di àmọ̀kẹ́ ẹ wá jùmọ̀kẹ́ bọ́sítọ̀pù ọ̀dọ́ nínú jẹ́bẹ̀ ẹ̀yọ̀ bá nínú àmọ́ ọmọ ẹ wo tá a bá sọ pé jùmọ̀kẹ́ ẹni tá a ju oore sí ayọ̀ ìdùnnú àwa fi kẹ́ ilẹ̀ ẹgbẹ́rún ọba tóbi níbi táyì tó bá pè láyì kẹ́ lọ wádìí dáadáa bàbá tó jọ níbi tó jọ́ dé láyì wọ́n dé pé àmọ́ àwọn àyíkẹ́ kan wá bẹ̀tẹ́ pé tẹ̀sùbá làwọn fi ń tojọ́ sọ́dọ̀ Ọlọ́run
nígbà tí on tó jọ síwájú Ọlọ́run dé stage kan lọ́wọ́ wá dá gbogbo tó bẹ̀rẹ̀ mo sọ̀dẹ̀kẹ́ fún ẹ ó wá di àyìnkẹ́ àwọn tó bá ń pè láyìnkẹ́ yẹn tó bá fẹ́ ní àṣeyọrí ànábì ní kọ́ máa kejì kọ́ fẹ́ràn ànábì tán kọ́ fẹ́ràn ànábì tó bá fẹ́ràn ànábì tán máa rán náà làkọjá ẹ̀dá tọ́jú ètò kù àmọ́ o wàláì ẹ̀yin gan láyọ̀ ayé àmọ́ obìnrin rẹ̀ òun ní òjì ayọ̀ ayé nǹkan kan ṣe tí mo kàn fẹ́ jó yé gbọ́ alálẹ̀ yìí tí mi ṣe rọ́bà náà rọ̀ mí ni pé má jẹ́ obìnrin tí ó máa ní ọkọ lára nulẹ̀ gbogbo wa tọkọ ẹ bá wá wù sí ẹ mo fọlọ́wọ́n àtàná bíbẹ̀ jẹ́ obìnrin tí ó máa náà mojú kúrò ó ti yàtọ̀ àwọn obìnrin kan bẹ tó o bá ti jẹ́ obìnrin tó ń blọọkì oríire fọ́kọ gbogbo ohun tó léwu kó máa ṣe lórí rẹ̀ asán ni ó máa bọ́ sí ìwọ tó ti torí ọkọ rẹ lọ péyà bàbá àmọ̀wò tó ń ṣàdúrà fọ́kọ rẹ tó ń wá lé kó ṣubú fún ẹ fílẹ̀ ọjọ́ lọ́hún gọ̀ ni gbogbo ohun tó ń ṣe fún ara rẹ ló ń ṣe fún ìwọ tó rọrẹ sí yàn tẹ́ tó rọrẹ sí tó wá rọbí sí ẹ ṣé o mọ̀ pé tálọ́ bá lọ àbọ̀bọ̀ lórí tó rọ sẹ́ni yẹn yóò padà wá báwọ̀ tó rọrẹ sí ẹni tó wá rọbí sí ẹbí inú padà lọ bá yẹn náà ọlọ́run wọlé ànábì wa Muhammad kò ní já ṣubú dànù orí ibú òní kan ẹnìkankan wa ìbànújẹ́ òní wọlé tọ̀ wá wá ọlọ́run àní lọ́dọ̀ ọlọ́run ó dọwọ́ ẹnìkankan wa o olànàbì fi ní àmì tó fi dá mùnáfìkì mọ̀ mẹ́ta ni. ìzà àdàsà kásábà. ànábì gbogbo ẹni tó bá ti ń bá ṣe tó bá ti ń bá irọ́ ní tó bá ti sọ̀rọ̀ kan tẹ́pẹ́ irọ́ ló bá bẹ̀ fura sí. wà ìzà wà àdà àkìláfà. gbogbo ẹni tó bá ti ṣàdéhùn fẹ́ tó jàǹbá rẹ̀ fura sí. wà ìzà àtúmìnà kàánà. gbogbo ẹni tó bá wá gbára lé tó fẹ̀yìntì tó bá jàǹbá rẹ̀ fura sí o àmì tó fi dá mùnáfìkì mọ̀ nù. wàá gbọ́ dáadáa wọn wàá rí gbà tó ti gbọ́ eléyìí tí ẹ bá wà kan tí òṣìṣẹ́ kó a máa ń lọ fi kọrin mùnáfìkì ni ẹ ìwọ tó fẹ́ búyọ̀ kọ́kọ́ wọra rẹ o ọlọ́run gbàdúrà wa tí wa ò ní bàjẹ́ tó bá fẹ́ oríire tẹ́lẹ̀ síwájú ọlọ́run kó jókòó dáadáa ọlọ́run wọlá àṣẹ rẹ̀ ọlọ́run wọlá ìdùnnú rẹ̀ ọlọ́run wọlá ìfọkàn ó yá wa tẹ́lẹ̀ síwájú ọlọ́run sọ pé ọlọ́run mi o ọlọ́run mi o dákun mo bẹ́ẹ̀ gbogbo tó ń dènà oríire mi látòrí ìwà ìṣesí ni èyí tí mo mà tèyí tí mi ò mọ̀ aláforíjì ni ẹ ọlọ́run dákun ṣàforíjì mi látòrí mi dórí àrùn ọmọdọ́mọ mi foríjì gbogbo wa sọ yìí pé la ilaha illallah tẹ́wọ̀ rẹ kò wí dáadáa lẹ́ẹ̀kan sí i tó bá tún wí lẹ́ẹ̀kan sáládùn ní jìnnà sí Fatiha.